Mo kí gbogbo ojú tó wò mí. Ẹ má bínú pé ó tó ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta tí a ti gbúrò ara wa. Ọ̀nà ló pọ̀, gbogbo ohun tí ó dẹ̀ pọ̀ náà tó jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ mójútó. A ní láti mójútó ojú tí ẹ fi ń wò wá, ojú náà ò ní fọ́, etí yín ò ní di, ẹ ò ní ṣàṣetì. Ibo ni à ń lọ léni láì gba àsìkò torí ọ̀nà pọ̀, ó dẹ̀ sì ní àwọn nǹkan tí a fẹ́ ṣe léni fún àwọn èèyàn wa tó wà ní òkè òkun. So, ìyẹn ló fàá tí ó fi jẹ́ wípé ó tó ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta. So, a sì ń ṣe àwọn ètò kan lọ́wọ́. Olódùmarè á dẹ̀ máa fún wa ṣe. Olódùmarè yóò tún máa fún gbogbo ẹ̀yin ojú tó ń wò wá náà ṣe níbikíbi tí ẹ bá wà. Kí ni mo mú wá léni? Òun ni tàǹgìrì. Kọ́kọ́ lọ mọ̀ wípé tàǹgìrì yìí àti ewé ẹ̀ ó lè sọ ẹ́ di olówó. Tàǹgìrì àti ewé ẹ̀ ó lè sọ ẹ́ di aláṣìírí bíbò, ó lè jẹ́ fún ẹ. Ọ̀nà rè o. Wàá mú tàǹgìrì yìí, ó wàá ha gbogbo nǹkan tí ó ń bẹ lára rẹ̀ tí ó yọ ọbẹ̀ tí ó ha báyìí, ó wá síbí kan. Bó bá há sí ibì kan tán, ó wá lọ rèé mú ẹyin àgíríkì mẹ́ta. Ó wá lọ ohun tó há yìí, ó lọ pẹ̀lú ewé kan tí a pè ní ewé ajé sẹfun. Bẹ́ẹ̀ ni. Wà á wá pò pẹ̀lú ẹyin mẹ́ta. Orí ni ó fi dín jẹ. Wà á wá lọ ewé tàǹgìrì, ewé sẹfun ajé àti ewé kan tí a ń pè ní ewé pápásàn. Bẹ́ẹ̀ ni. Ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ń lògùn. Eléyìí, ewé sẹfun ajé, ewé pápásàn, òun lá lọ papọ̀. Mi ò fẹ́, bóyá kò yé mi tó. A lọ papọ̀ tí ó kúnná bá. Tó bá ti kúnná dáadáa, òun ni a wà pò pẹ̀lú ẹyin mẹ́ta. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ lo ẹyin ìbílẹ̀ náà yóò ṣiṣẹ́ o. Orí lẹ́ gbé kaná. Tẹ bá ti gbé orí yẹn kaná dáadáa, ẹ wá mú, ẹ dà sí orí iná tó ti gbá ẹ, yóò wá dín. Ẹ wá ṣàdúrà sí, ẹ wá sọ wípé ojúmọ́ kì í mọ́ kí tàǹgìrì kó má ka owó ti ẹ. Gbogbo ara ni sẹfun fi ń sẹfun ajé, gbogbo ara ni kí n fi ní owó lọ́wọ́, ẹ ó jẹ́. Bẹ́ẹ̀ ni. Pápásàn kó jẹ́ kí ìgbà yìí kó bẹ̀rẹ̀ sí ní san mí. Èmi lágbájá, ọmọ lágbájá. Ẹ bá ṣàdúrà sí, ó di jíjẹ. Bí a bá ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ ká wo ohun tí yóò mú wá ní ara oníkálùkù wa. Torí wípé ara lòògùn. Bí èèyàn ò bá ní, ìpèsè àwọn àgbà tó ti ṣe síwájú, àbí àwẹ̀nù tí ò sí ìdíwọ́ kankan lára ẹ̀, bó bá ṣe òògùn ńgbà míì, ó lè ṣe é ṣe kí ó má fẹ́ jẹ́ bí ó ṣe yẹ kó jẹ́. So, ìyẹn máa ń sábà ń wáyé púpọ̀. So, tó fi jẹ́ wípé ìwọ tí o fẹ́ ṣe àṣírí bíbò, tí o fẹ́ ṣe iṣẹ́ oṣólẹ̀ ajé oní tàǹgìrì, ìṣe ni kí o gbìyànjú kó wẹ ọwọ́ tó ń bẹ lára dànù. Ọ̀nà wo ló lè gbà láti fi wẹ ọwọ́ burúkú tó ń bẹ lára dànù? Ó yára bẹ́ẹ̀. Ó lọ rèé wá ewé akòko. Ọ̀múnú ewé akòko yìí ni wà á gún mọ́ èpo akòko pẹ̀lú egbò akòko. Tó bá ṣe bẹ́ẹ̀ tán, ó wà á gún papọ̀. Tó bá ti gún pọ̀, ó fi epo pupa para nígbà tó bá wẹ̀ dé odò tó ń sàn. O lè wẹ̀ lódò tó ń sàn. Bẹ́ẹ̀ ni. O sì lè bọ́ sí àyíká kan nínú ilé rẹ tí ẹlòmíì ò ní dé bẹ̀ kó wẹ̀ sí, yóò jẹ́ fún ẹ. Orúkọ mi ò yípadà. Olúayé Ọláògún, ọba ògbóni ALAJE. Mo kí gbogbo wa pátá pé a ò ní ṣàṣetì. Ẹ tún pàdé mi náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Kò ní bàjẹ́ o. Ẹ ṣé. Ẹ lè pè mí sórí 081 1428 4759 àbí kí ẹ message mi níbẹ̀. Àsùnwọ̀n ní WhatsApp 081 1428 4759. Fálàyé tí ò bá yé yín, tàǹgìrì òun ni àfijúwe òògùn lẹ́ni. Yóò sì jẹ́ bí iná fún yín, yóò là bí omi. Gbogbo ẹ̀yin tí ẹ bá dánwò, ẹ pè mí, ẹ jẹ́ kí n gbọ́ àlàyé yín. Àdúrà yín á gbà. Á jẹ́ fún yín o. Ẹ ṣé.